Ṣe rí àwọn àáfàá orílẹ̀-èdè Nàìjíríà yìí, àwọn àáfàá Ìbàdàn, kò ń ṣe àáfàá nìkan, kò ń ṣe àáfàá Ìbàdàn nìkan àti àwọn àáfàá Abẹ́òkúta, especially àwọn àáfàá ilẹ̀ Yorùbá. Kì í ṣe gbogbo wọn o, kì í ṣe gbogbo wọn o. Díẹ̀díẹ̀ nú wọn, olórí burúkú ló pọ̀ nú wọn. Olórí burúkú àáfàá ló pọ̀ nú wọn. Àáfàá pọ̀ o, kì í ṣe gbogbo àáfàá o. Gbogbo àáfàá kọ́ o. Àwọn àáfàá dáadáa wà nílànà t'Ọlọ́run tó jẹ́ pé wọ́n gbé nǹkan méjì sọ́wọ́ ju Ọlọ́run lọ. Oye àwọn àáfàá gidi wà tá a mọ̀ tá a dẹ̀ fi ti gbórúkọ wọn. Ṣé rí àwọn àáfàá púpọ̀ nínú àwọn àáfàá tá à ń sọ yìí? Àáfàá gidi wọn ò tó nǹkan. Ṣé rí púpọ̀ nínú àwọn àáfàá yẹn tó jẹ́ olórí burúkú ló pọ̀ nínú wọn. Olórí burúkú jẹkújẹ. So wọ́n máa ń ṣe nǹkan yẹn tó dẹ̀ sẹ́yìn pé wọn ò tiẹ̀ ní tìjú. Wọ́n tún máa ṣe sí gbogbo ayé máa rí pé àwọn ilé wọn kì í ṣe ní Ọlọ́run. Olórí burúkú ni wọ́n. Owó lọ́wọ́ after owó bí kan máa súnmọ́ gbajúmọ̀, àwọn gbajúmọ̀ olóṣèlú, bí kan máa súnmọ́ MC, kan máa súnmọ́ àwọn èèyàn tó ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn, tí mo rú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn. Tẹ́ẹ̀dẹ̀ mọ̀ wípé àwọn èèyàn ń sọ̀rọ̀ àwọn ẹni pé wọ́n ń ṣe èèyàn rẹ̀. Àmọ́ torí ohun tẹ́ ẹ máa jẹ, olórí burúkú ló pọ̀ náà àáfàá yẹn. Àwọn àáfàá oníjẹkújẹ olórí burúkú. Ẹ wo irú àwọn àáfàá kan náà nísìn, àwọn àáfàá aláyé bàjẹ́ kan. Ṣé ipò lẹ rò pé ní ẹ mọ̀ pé orúkọ yín ti bàjẹ́? Ní Ìbàdàn yẹn ni o. Àwọn àáfàá kan wà ní Ìbàdàn yẹn àti wò wọ́n dẹ̀ gbé Gúnmi wọ ilẹ̀ Yorùbá ní Ìbàdàn. Gúnmi ńgbà tí Gúnmi kọ́kọ́ wá sí ilẹ̀ Yorùbá, ìlú Sunday Igboho ló lọ. Nígbà yẹn ló mú Sunday Igboho sí Kútọ̀nù. Gúnmi lọ sí ọ̀dọ̀ wọn Sunday Igboho ní Ìgbòho àbí lórúkọ orúkọ ìlú yẹn náà ní ìlú àwọn Sunday Igboho gangan. Gúnmi lọ bẹ̀, ẹ̀yìn ló gbà lọ bẹ̀, ní skul kan ló lọ ńgbà yẹn tó lọ tó dúró bí sanbọ́ọ̀dù skul yẹn tó fi ya wọ́n fi ṣe kámẹ́rà ìkúlù ìṣẹ́jú mẹ́ta ńbẹ̀, kò lè ìṣẹ́jú mẹ́rin ńbẹ̀ tó fi sá padà sí ilẹ̀ Haúsá ẹ̀. Àmọ́ ẹ̀yin wá dìídì lọ gbé Gúnmi wá láti ilẹ̀ Haúsá láti north wá sílẹ̀ Ìbàdàn. Ẹ̀yin àáfàá yẹn ẹ̀ ní ṣoríire, ọmọ yín ò tún ṣàlùbáríkà mọ́nú ayé, orúkọ yín ti bàjẹ́. Ẹ̀yin àáfàá tẹ gbé Gúnmi wọlé sí Ìbàdàn, ayé yín ti bàjẹ́, orúkọ yín ti bàjẹ́, orúkọ àwọn ọmọ yín ti bàjẹ́, orúkọ ìdílé yín máa run ni ní àṣẹ Ọlọ́run. Ẹ wo bàbá lórí burúkú kan náà wà, wọ́n ń pè ní Mufti ìlú Ìwó. Olórí burúkú ẹwẹ́nu bàbá yẹn, ẹwẹ́nu ẹ̀ jẹ́bẹ́jẹ́bẹ́. Tí Mufti ìlú Ìwó yẹn máa sọ̀rọ̀ báyìí, ẹ máa wo ẹnu ẹ̀ rí jẹ́bẹ́jẹ́bẹ́ bí ẹni tó jẹ látẹnu ẹ̀ yọ̀. Ìmọ̀ kankan ò sí lórí máa yẹn ju ìmọ̀ èṣù lọ, ìmọ̀ èṣù láti fi rí owó. Olórí burúkú ni àwọn àáfàá yẹn. Ẹ gbé Gúnmi wọ Ìbàdàn, anytime táwọn people yẹn bá ti start nísìn tó bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn, àwọn àáfàá tó gbé Gúnmi wá ni o. Àwọn náà fẹ́ lówó bí Gúnmi, wọ́n rí escort tó ń tẹ̀lé Gúnmi, àwọn gan fọ́ pé ṣáàfàdé lọ́wọ́ ilẹ̀ Yorùbá báyìí, bọ̀ torí wípé olè àwọn náà fẹ́ wà pọ̀ nǹkan fẹ́ mọ star. Olórí burúkú ẹni tó jẹ́ pé star tẹ mọ̀, èpè ní gbogbo àgbáyé gbé Gúnmi ṣẹ́. Olórí burúkú yín torí jẹkújẹ ẹ tún wá lọ gbé Gúnmi wá, ẹ̀yin náà wá ṣe masalam fúnra yín àti Gúnmi, ẹ ní ṣoríire àti Gúnmi. Ṣé rí ìjọba àpapọ̀ ẹ yé lágídí kan tí ò nítumọ̀. Agbára tẹ́ ń lò àwọn mẹ̀kúnnù lẹ̀ ń lágbára lé lórí. Ẹ̀yin ìjọba àpapọ̀ mẹ̀kúnnù lẹ̀ ń lo agbára lé lórí, ẹ lo agbára lórí àwọn tẹ́ ẹ kẹ́ ẹ lo agbára lé lórí. Nǹkan ẹ̀kẹ́rì ẹ rí agbára ẹ lò. Àwọn mẹ̀kúnnù tó ń ṣẹ̀ tó ń rò lẹ́yìn ìjọba àpapọ̀ máa ń ro agbára lé, ẹ máa ń lo agbára yín lé lórí. Ẹ kọjá lẹ̀ mú tó yẹ kẹ́ ẹ pé Sunday Igboho bàbá wa Tinubu, tó yẹ kẹ́ ẹ bẹ́ẹ̀ bá tiẹ̀ lè pè, ó yẹ kẹ́ ẹ pé àwọn tó ń bá yín ṣiṣẹ́ kí wọ́n invite Sunday Igboho kí ẹ jọ sọ̀rọ̀, kí àwọn tó ń bá yín ṣiṣẹ́ bá ṣe meeting kí wọ́n dẹ̀ sọ̀rọ̀ kó dẹ̀ bọ́ sílẹ̀ Yorùbá kó flush gbogbo àwọn agbésùmọ̀mí, àwọn tó ti ráǹdì wá nílẹ̀ Yorùbá anytime wọ́n lè máa pààyàn báyìí nílẹ̀ Yorùbá sí. Oye ẹ ṣe yẹn ṣé ẹ kàn rò pé ẹ mọ̀ pé ojú ti là gan, ẹ ṣe yẹn. Ó yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu, ó yẹ kẹ́ ẹ tú Sunday Igboho lẹ̀, kẹ́ ẹ wá behind, kẹ́ ẹ má ṣe pípẹ́ mọ̀ kankan, kẹ́ ẹ lu àwọn ọmọ yín bóyá ó yá kan lọ bá bò kán flush gbogbo àwọn òwèrè yẹn dànù kí gbogbo ẹ̀ di rìtìrìtì kẹ́ ẹ lé àwọn people yẹn kán lé wọn olúgbó lọ kán gbà lu wọn lọ. Ẹ ṣe yẹn ohun tẹ́ yẹ kẹ́ ẹ ṣe ẹ ṣe kó dáná àwọn ṣe bẹ́ẹ̀ ni aṣíwájú wa adẹ̀gbà yín gẹ́gẹ́ bí aṣíwájú gidi ìyẹn bàbá Bọ́lá Ahmed Tinubu. Ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí sìn, ẹ̀yin gan kò yé yín mọ́, ẹ má jẹ́ ń parọ́ tán yìí, kò yé yín. Tó bá yé yín ẹ kó ẹ̀wọ̀n sójà àti bá wọn sojú ẹ ṣe meeting, ẹ jẹ́ kí ẹ̀wọ̀n kan wà tó jẹ́ pé wọ́n ti da
Buhari ti dá àwọn àgbà àwọn agbésùmọ̀mí ó ti dà mọ́ wọn sójà ilẹ̀ wa abẹ́ ti gbàgbé gbà tí Buhari wà ń bẹ̀ ni. Ẹ mọ̀ pé Buhari ló ní pé wọ́n kọ́ wọn fi wọ́n lẹ̀ ní pé kán fi wọ́n lẹ̀ pé kán dáríjì wọn, wọ́n kó gbogbo wọn àti ìyàwó wọn àtọmọ wọn fún wọn lówó, wọn fún wọn nílé, wọn fún wọn lóúnjẹ, wọ́n wá tó wá ṣẹ̀kù wọn sínú iṣẹ́ sójà. ọ̀rọ̀ ìgbà yẹn ló ń padà ṣẹlẹ̀ yìí o. Gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ nínú sójà, àwọn tó wà ń bẹ̀ yẹn máa sọ fún àwọn èèyàn wọn nùgbó. Àwọn tó yẹ kẹ́ ẹ ní kán kó kán lọ pa, kán pa gbogbo àwọn agbésùmọ̀mí yẹn, kán pa gbogbo wọn dànù. No, ṣe yẹn. Gbogbo àwọn sójà tó yẹ pé ó ṣe wà yẹn, ìdá kan àwọn agbésùmọ̀mí ló wà nínú sójà, ìdá kan ọmọ Nàìjíríà ló wà nínú sójà. Wọ́n ti hàn jẹ́wọ́ àwọn sójà wá ń sìn, wọn lè jẹ́ kán ṣe nǹkan kan. Irú ìjọba wa nìyẹn kí àwọn agbésùmọ̀mí máa sọ fún federal government pé àwọn bọ́ wà gbé Tinubu. Ẹ rí i pé ìyẹ̀yẹ̀ burúkú ló jẹ́ fún lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Ẹ̀yin leader yẹn, yẹ̀yẹ̀ burúkú ni ọ̀rọ̀ yẹn jẹ́, speech yẹn jẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Ẹni tó dẹ̀ ń sọ̀rọ̀ yẹn orílẹ̀‐èdè Nàìjíríà yìí ló wà, lè mú jáde. Gbogbo wa la ní nǹkan tá a fi ń dìbò, gbogbo wa la ní fóònù, la ní sim tó fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn. Lè track wọn kẹ́ ẹ kó àwọn pípù yẹn jáde. Ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì wa lè ṣe. Gbogbo nǹkan tó yẹ kán DSS yẹn ṣe, ó yẹ wọ́n ṣe ń ṣiṣẹ́ díẹ̀ sí ni láti jẹta sí. Wọn ò ṣiṣẹ́. Àwọn tí ó yẹ kán máa mú ọmọ yahoo làwọn máa lé mú kiri àdúgbò. Àwọn ọmọ yahoo, àwọn EFCC tó ń lé ọmọ yahoo mú kiri. Ẹni káwọn náà wọnú igbó kán lọ kọ́ wọn agbésùmọ̀mí. Ẹ lé wọn, ẹni káwọn náà wọnú igbó kán tẹ̀lé wọn sójà kan lọ máa ṣe. Because sójà, DSS, àwọn kí lórúkọ àwọn tó mú ọmọ yahoo yìí náà, EFCC, àwọn oríṣiríṣi èèyàn bẹ́ẹ̀ ṣá, civil defence, tó bá fẹ́ lọ bombard ìlú kan, tó fẹ́ lọ lé gbogbo ọmọ yahoo ń bẹ̀, tó dẹ̀ máa kó mọ́tò wọn, gbalé wọn, gba gbogbo ẹ̀. Àwọn EFCC wọ́n ṣe máa ń tìmù nìyẹn o. Why tíjọba ò lè coordination fún gbogbo àwọn tó ń bá ìjọba ṣiṣẹ́ pé ìwọ EFCC o àti ìwọ DSS o àti civil defence o àti ọlọ́pàá o gbogbo àti sójà o, ó yá gbogbo yẹn wọnú gbogbo lọ́kẹ́ lọ lọ́wọ́ bandit. Wàláì tí EFCC bá dá yín lóhùn, wàláì tàláì mo fọlọ́run búra wọn ní dá yín lóhùn. Tó má dá yín lóhùn máa poison ara mi ni, bàbá ìjọba Nàìjíríà. Tí DSS bá dá yín lóhùn máa poison ara mi níjọ́ yẹn ni. It's the reason pé DSS tẹ́ ń wò yẹn wọ́n ní burúkú lọ́wọ́. Àwọn kan àwọn olówó kan gbowó ni. Wọ́n ṣe nǹkan tó tiẹ̀ yẹn. A gbọ́ pé èèyàn jówó kó lórílẹ̀‐èdè rí tó lẹ̀ wọ́n. Emefiele ní ìsìn àgbọ̀n kankan lórí ọ̀rọ̀ Emefiele mọ́. Ó ti jẹ lọ nìyẹn o. Ẹ wo adúrú owó tó ń bá nínú ilé Emefiele. Ẹ wo adúrú gbogbo ilé tí Emefiele ní l'Abuja tó ń gbà lọ́wọ́ ẹ̀. Ẹ wo iye owó tó jí kó. Ìjọba Nàìjíríà yóò rán Emefiele lẹ́wọ̀n. Ẹ̀wọ̀n ló yẹ kí Emefiele wà báyìí. Wọ́n á gba owó díẹ̀ lọ́wọ́ wọn, wọ́n á fi wọ́n lẹ́kàn máa lọ. Bọ̀ tí àwọn èèyàn tí wọ́n ń ṣe ẹ̀ṣẹ̀ tí ó tó kankan lè nìkan mú wọn. Èèyàn lè sọ̀rọ̀ báyìí bá ṣe ń sọ̀rọ̀ ní ìsìn, ìjọba máa ní kán lọ mú. But àwọn tó ń dáná lálálálálálá ìjọba kì í mú wọn. Kí Gumi máa sọ pé kán fi àwọn bandit lẹ̀ pọ́mọ dáadáa ni wọ́n wá yí padà. Èèyàn tó ń pààyàn, tó ń pa èèyàn tí gbogbo wa rí live. Kí Gumi dẹ̀ máa sọ̀rọ̀, kí ìjọba àpapọ̀ máa rí kankan ṣe sí. Kí ìjọba má lè sọ pé ẹ lọ gbé Gumi kó yá ìwọ ọ̀gá sójà ó yá ẹ̀dínmú Gumi ẹ̀dè mọ́lẹ̀. Gbogbo akẹ́gbọ́ kó gba information lọ́wọ́ Gumi gbogbo ibi tí àwọn bandit yẹn wà, kí àwọn ọ̀gá sójà lọ máa bombard wọn mẹ́. Ìjọba àpapọ̀ ò lè gbé Gumi, wọn ò tó bẹ́ẹ̀. Gumi lágbára ju ìjọba àpapọ̀ lọ. Gumi ó ní agbára ju ìjọba àpapọ̀ lọ. Ọlọ́run ló mọ orú àṣírí tó wà láàrin wọn, àṣírí tó wà láàrin Buhari. Ẹ wo bí àyè ṣe gba Gumi gbà yẹn nígbà yé Buhari. Táwọn pé tí Tinubu bá débẹ̀, Gumi máa ṣe báyìí, ó máa ṣe báyìí, ó máa gbẹ́nu ẹ̀ dédé síbi. Gumi ò ṣe bẹ́ẹ̀ o. Gumi tún sì kọjá iye ẹ̀ lọ ni, tí gbogbo àgbáyé ń rí. Ìlú tó worst jù ní gbogbo àgbáyé, tó worst jù gbogbo àgbáyé ni o, Nàìjíríà yìí ni. Nàìjíríà yìí ni. Tó bá fẹ́ gbọ́ news gidi, news tó jẹ́ pé gidi, àfi kó lọ máa gbọ́ foreign news, kó máa gbọ́ Àjàsẹ́rà àbí kó máa gbọ́ CNN. Àwọn foreign news yẹn ló lè máa gbọ́. Bó tó jẹ́ pé ìbànújẹ́ news, gbogbo ìbànújẹ́ news ayé Nàìjíríà yìí ló ti máa gbọ́. Lórí news Nàìjíríà yìí ló ti máa gbọ́. Àti irọ́ àtòtọ́ tí ẹ̀ ní sọ òótọ́ náà nínú nǹkan tó bá ń sọ jáde, news tó sọ Nàìjíríà jáde. Àwọn foreign news yẹn náà máa ń sọ òótọ́. Kó yẹ kó rí bẹ́ẹ̀ orílẹ̀-èdè tá a wà ní ẹ̀yin adarí yẹn, ẹ rí gbogbo àṣìṣe yín sìn. Aráàlú pariwo títí wọ́n pariwo, wọ́n protest, wọ́n ṣe gbogbo ẹ̀ sọ nǹkan kan tí yín ni kẹ́ ti di president, kẹ́ ti di governor. Ẹgbọ́n tán náà wọ́n máa fẹ́ máa attack ẹ̀yin governor nísìn. Àwọn agbésùmọ̀mí yẹn wọ́n náà governor yẹn sì wọ́n fẹ́ máa attack wọn. Àwọn fẹ́ lọ gbé Tinubu. Ṣé ìlú tó láàbò nìyẹn ẹ̀yin náà wò? Kò sọ̀rọ̀ kankan lẹ́nu yín o. Ó yẹ kójú máa ti ẹ̀yin tẹ́ ń darí wa ni. Wàláhì ẹ̀ ní tí ju rárá. I'm so sorry to say. Ọlọ́run kó dáríjì mi. Ẹ má bínú. So ẹ ti jú ẹ̀yin bàbá ẹ̀. So sorry. Orúkọ mi ni Mr. YS. Bye bye ẹ ṣé o.